ní jígí. Bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba mi àjíkí, ọba tó mú wa wà láyé lọ́jọ́ tòní. Ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa lórí Ó Ṣẹlẹ̀ TV tẹ́ ẹ ti ń bá wa ká lọ lórí àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀. Tí a wá fẹ́ gbéyẹ̀wò lónìí ó dá lórí àwọn òbí wa tó ṣọlọ́kọ̀ wá wá sáyé, àwọn òbí wa tó mú wa wà láyé lọ́jọ́ tòní, àwọn òbí wa tó yìn wa dànù tí wọn ò ro tàyẹ̀mí, tí wọn ò ro ti pé báwo làwọn ṣe fẹ́ tọ́mọ yìí débi tó máa dé lónìí. Àwọn òbí wa la sì fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀. Yàtọ̀ sí yẹn a tún fẹ́ wo àwọn nǹkan míì, àwọn nǹkan kéékèèké tí àwọn ọ̀dọ́ ọ̀sìn tá a máa ń ṣe tó yẹ ká yíwà padà lé lórí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti sọ lẹ́nu ni wọn ò tiẹ̀ rántí àwọn òbí tó bí wọn mọ́, wọn ò rántí ẹni tó dẹ̀jẹ̀ lé wọn lórí, wọn ò rántí ẹni tó gbé oyún wọn fóṣù mẹ́sàn-án. Táwọn ẹni yìí bá tiẹ̀ pè wọ́n gan, wọn ò ní dá wọn lóhùn, wọn ò tiẹ̀ fẹ́ mọ bó ṣe ń ṣe sí. Wọ́n dẹ̀ ti wá gbàgbé pé àwọn náà ọmọ làwọn náà ń bí kalẹ̀ yìí. Àwọn ọmọ náà tó bá yá, àwọn ọmọ yìí náà máa dàgbà. Ṣé bó ṣe wá ń ṣe fáwọn òbí wọn yìí, ṣáwọn náà gbàdúrà pé kó máa ṣe bẹ́ẹ̀ fáwọn. Àti wípé àwọn ẹlòmíì tó bá ti fi lè kúrò ilé àwọn òbí wọn báyìí, tó ti fẹ́ ọkọ, tó ti fẹ́ ìyàwó, àwọn ọkọ yìí wọn tiẹ̀ kí ń jẹ́ kó lọ kí àwọn òbí wọn mọ́. Tó bá ti fẹ́ wọn, tó ti sanwó orí wọn báyìí, wọ́n ti gbàgbọ́ nínú wọn bíi pé àwọn ti fẹ́, kò gbọdọ̀ lọlé mọ́, kò gbọdọ̀ pè àwọn òbí ẹ̀ mọ́, kò gbọdọ̀ máa ṣe pẹ̀lú àwọn òbí ẹ̀. Ẹnìyàn ọkọ náà dẹ̀ ti wá gbàgbé wípé tí àwọn òbí yìí tí wọ́n bá fún ọmọ náà, tí wọ́n bá kọ́, tí wọ́n tọ́ débi tó dé, òun náà lè rí fẹ́. Kábàdé tún wò lọ́nà mìíràn, a máa rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ni wọ́n ti sọ àwọn ìyá ọkọ wọn ni wọ́n ti sọ ọ́ di àjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ á ní ìyá ọkọ mi àjẹ́ ni, ó ti burú jù, ó ti ṣe gbá, ó ti ṣàwo jù. Èyí tó yẹ kó fi wá ọ̀nà láti ṣe gbogbo nǹkan pẹ̀lú ìyá ọkọ yìí, kó máa rí ìyá ọkọ yìí gẹ́gẹ́ bí ìyá wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti ń rí àwọn ìyá ọkọ wọn bíi pé wọn ò tiẹ̀ já mọ́ kankan, wọn kì í jẹ́ kí ọkọ gan pàápàá kó rí ibi ṣe fún ìyá ẹ̀, wọn ò ń jẹ́ kó rí ti ìyá ẹ̀ rò mọ́. Gbogbo yín ni mò ń rọ̀ lọ́sàn-án yìí, ni mò ń rọ̀ ní òní pé kẹ́ bẹ̀rẹ̀ sí ní yíwà padà, nítorí àwọn ọmọ lẹ̀ ń bí kalẹ̀ yìí, ẹ̀yin náà ń bímọ ọkùnrin, ẹ̀ ń bímọ obìnrin. Ṣé ẹ gbàdúrà pé kó dọ̀la kí ọmọ yín tẹ́ tọ́ kó wá fẹ́ ìyàwó, kí ìyàwó náà máa sọ pé ìyá yìí àjẹ́ ni, inú yín ò lè dùn sí. Ohun tí ẹ bá sì ṣe kalẹ̀ báyìí, òun lẹ́yìn náà máa dé bá. Àwọn òbí wa kò tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ náà tó yẹ kó lè ṣẹ̀ wá, tí ò yẹ ká dáríjì wọn. Gbogbo ohun tó bá ṣe fún wa, ẹ jẹ́ ká gbà wípé Ọlọ́run ló ṣe, wípé kò dẹ̀ sí ẹ̀ṣẹ̀ náà, Ọlọ́run náà ń dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Ìdí nìyí tó fi yẹ pé àwa náà kò sí bọ́yé lè ṣẹ̀ wá tó ká wò pé ẹni yìí ló bí mi, tí ò bá kú bí mi, mo ò lè sí láyé, mo ò lè rí inú bí. Ká gbà bẹ́ẹ̀, ká sì dáríjì wọn. Gbogbo ẹ̀yin tẹ́ wá wà tẹ́ pé ti sọ lẹ́nu tẹ́ rí táwọn òbí yìí rò, mo máa ń gbà yín ní ìmọ̀ràn. Mo ń rọ̀ yín ni o wípé kẹ́ bẹ̀rẹ̀ sí ní pè wọ́n, kẹ́ máa ná ní wọn, kẹ́ máa ṣe dáadáa sí wọn. Kẹ́yìn náà lè rọ̀ ọmọ tọ́jú yín lọ́jọ́ alẹ́, kẹ́yìn náà lè rọ̀ ọmọ tó máa ná ní yín. Ní rí jù báyìí lọ lórí ètò lérè. Mo lérò pé ti rí ọ̀rọ̀ kan tàbí méjì dìmú. Ó Ṣẹlẹ̀ TV náà ni ẹ máa bá wa ká lórí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Ó dìgbà o, ọjọ́ mi ọjọ́ rẹ.